kú lé báyìí là á kára lè yẹn dá. ẹ̀rẹ̀ wà là á kírò ọ̀nà bá a bá ti rẹ̀ ń tójọ́ mẹ́ta ẹ̀kọ́ àti là á kíra ẹni. péré ń kótu lónìí adíwá fún òtún níjọ́ tí ń ṣàwóore gbogbo bọ̀ sóde ìpàpọ̀ ìgbà òtún wá ara àwọn méjì lọ́lá yẹbẹyẹbẹ bí ọba ẹrẹ́kẹ́. ìjẹ́ ọtí mi dọtí ẹjọ́ lónìí obì mi dóbi ìmọ̀ràn ìyàndá ẹmu mi dẹ́mu àrà jòǹjò kékeré ìpàpọ̀ ni mí ń wò lókun ẹjọ́ àgbà àpapọ̀ ni mí ń wò lọ́rùn à ń ṣàròyé ń bá a bá rẹ̀ tó bá wà rò dandan ni kò ṣẹ̀gbọ́n. mo kẹ́yìn olólùfẹ́ ètò yìí pàápàá àwọn tá a dìjọ wà láti ayé alálùmọ́lẹ̀ bẹ́ẹ̀ ti ṣe rí mi tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi gbogbo yín náà ni mo kí gbogbo yín ni mo kì kódà mo lù yín lọ́gọ̀ọ́ ẹ̀nà. ó tójọ́ méjì tójọ́ mẹ́ta tá a ti ríra wa tàbí tá a ti gbúrò wa gbẹ̀yìn lórí ètò yìí bá a bá ti rẹ̀ tójọ́ mẹ́ta ẹ̀kọ́ àti náà là á kíra ẹni. yóò kó ṣe díẹ̀ òkè yìí náà ni òjì arókè ọ̀hún báyìí wá ṣe ń béèrè wa òun náà ló jẹ́ pé ó yẹ kí mi náà béèrè yín ìfẹ́ wa náà lẹni tó bẹ́ẹ̀ ọlọ́run náà ló jẹ́ orí bẹ́ẹ̀. Elédùà ò ní jẹ́ àtẹ́ lọ́wọ́ ara wa. Kìí sọ̀rọ̀ àròsọ gbogbo nǹkan náà ló máa tán Elédùà nìkan náà ni ó kù torí òun náà lọ́ba tí ò ní bẹ̀rẹ̀ òun náà ni ò sì ní lópin gbogbo ohun tó ní bẹ̀rẹ̀ náà ni yóò lópin èèyàn ní àlìjànú ni gbogbo igi inú igbó ni ẹranko ni gbogbo ohun tẹ́lẹ̀dùà dá pátá òun náà ni ó lópin torí gbogbo wa náà la ní bẹ̀rẹ̀ ìyàndá Elédùà nìkan náà ni ò ní lópin torí pé òun nìkan ni ò ní bẹ̀rẹ̀. ta ló lè sọ bẹ́ẹ̀ náà ń bẹ lára mi lónìí kì í ṣe bíi ti wèrè ọ̀rọ̀ yẹn ń gbọ̀n mí. ẹ wò ó mo ní kí n kí yín ni ẹ wò ó ẹ jẹ́ kí n dúró níbí kó má lọ dàbí ẹni pé ṣèbí ẹ ò fẹ́ ṣètò lónìí mo ní kí n kí yín ni ká sì tún gbóhùn ara wa ẹ lẹ́ńbẹ̀ wọn ó tún dìgbà kan náà tó lógìjọ yìí màdùwọ́n ni màdùwọ́n tá a kọ̀rọ̀ ọkùn tínú wá fún fọ́nfọ́n lógìjọ ọmọ orin ṣobe jíníbà ọmọ òrì ọ̀ṣẹ̀jẹ̀ kí là ń bọ̀gùn nílé ṣóbí àwa lọ́wọ́ àmì rámì wọ ọmọ àmì kùdù tọ́lẹ̀tọ́lẹ̀ ìran bá bá tí a lọ́ máa mọ̀ gìdẹ́ tòun ti èyí kan náà wọn ní tara ẹni fi ń fojú di káyà láyọ̀ ká pàdé ń re torí ìgbà míì lórí ètò yìí tẹ́ ẹ bá ní wọn bá mi sọ 07038845088 07038845088 tàbí 07038845088 ẹnu mi àgbo 08052492324 tó bá jẹ́ pé orílẹ̀-èdè tí kìí ṣe Nàìjíríà lẹ́ti fẹ́ pé +2348052492324 tàbí +2347038845088 títí ìgbà míì lórí ètò yìí ire o ire gbẹ̀rùn.